láti lè ṣe rédíò mọ̀lẹ́bí family radio 88.5 FM tó kalẹ̀ sí ìlú Abẹ́òkúta. Akọ́tún ètò ọba ọlọ́rẹ ní ìmọ̀dé sí etí ìgbọ̀yìn eléyìí tí Alhaji Akeem Olatunji tí wọ́n jẹ́ Arowo Adinni ilẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti àwọn ìyá wọn méjèèjì. Bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Orúkọ mi ni Alfa Nurin Imran Akande Awoko Akinka aka Ojire. Ètò tí a ń gbọ́ lọ́wọ́ náà ni ọba ọlọ́rẹ tí bàbá wa Alhaji Akeem Olatunji Akanji Arowo Adinni Central Mosque ní Kẹsàn rílé aṣíwájú Adinni nínú Ọlọ́rundá Sàràkí Adinni ní Ìléwó lápapọ̀ tí wọ́n ṣe agbárùkù ètò náà Ọlọ́run kó bá ṣàlékún dára bàbá náà má jẹ́ kí wọ́n fọlá pìtàn pa àwọn lọ́lárí tí wọ́n ṣe agbárùkù ètò náà ní orúkọ bàbá wọn Alhaji Abdul Wahab Ìṣọ̀lá Olatunji àti ìyá wọn Àyìnkẹ́ Tókí Olatunji bákan náà ìyá wa Rebecca Olatunji bàbá Ọlọ́run kó bá Musara bá gbogbo wọn tó fi dórí bàbá wa tí wọ́n bá ètò ìlọ tẹ́lẹ̀ tọ́lọ́wọ́ ní kí tán ó dé nínú Ramadan yìí àfáà mi dáadáa Sheikh Ismail Abdulhamid Odushina tí wọ́n jẹ́ naibul imam ní gbogbo ìlú Kẹsàn orílẹ̀ tí wọ́n sì ń jẹ́ imamu ratibi ní àdúrà mígbà ní mọ́ṣáláṣí ní Ọlọ́rundá tí wọ́n sì ń jẹ́ ọ̀tún olórí ọmọ kéwú fún gbogbo òkè ògùn lápapọ̀ Ọlọ́run bá mi káàfà mi o bá mi ṣekú ní sinmi fún wọn wáyé tán dojúkọ ọlọ́mọdé ó ṣòro ẹ̀yìn tí wọ́n fílẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́ ọlá ètò ìbí Ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Èyí tí mo tún mú wá ní àkókò yìí òun náà ni pé wọ́n pe kíkan ní al-wa'du àdéhùn tọ́lọ́run sọ pé innal wa'da kana mas'ula Ọlọ́run ní gbogbo ohun tí ń jẹ́ ìran àdéhùn yányán òun ó béèrè lọ́wọ́ kálukú wa gbogbo òre olùgbọ́ mi báyò kéèyàn ṣe dáa tó lọ́dọ̀ Ọlọ́run lẹ́sìn níwà àwọn kankan bẹ tó lè ba ẹ̀sìn jẹ́ lọ́dọ̀ Ọlọ́run téèyàn bá mójútó àwọn kankan bẹ tó já sí pé béèyàn bá ti ní aṣàfẹ́kù wà dáadáa nínú ayé rẹ̀ nu kí ni nǹkan náà òun náà ni àdéhùn béèyàn bá ti mú ṣẹ eré ọmọ ìyá mi àwọn nǹkan méjì kan wá ń bẹ tí ń ṣẹlẹ̀ sí ẹ̀dá tó lè máa mú ni ṣe àdéhùn aláwọ̀kọ́ bẹ́ẹ̀ ni asururu walgadob ìdùnnú àti ìbànújẹ́ mo wá sọ fún ẹ ní déédéé wákàtí ọ̀hún pé gbogbo owó tó bá ń rí dùnnú lọ́wọ́ ṣọ́ra láti ṣe àdéhùn tí dùnnú yẹn bá gbé ẹ lọ́ọ́ ṣe àdéhùn tágbára ò ní ká nígbà tààrẹ bá wálẹ̀ ó rí wípé ohun tó ṣàdéhùn lórí èyí ipa rẹ̀ ò ká bẹ́ẹ̀ bá lè ti ṣe àdéhùn ó ti di àdánwò lọ́dọ̀ lọ until téèyàn bá pé àdéhùn náà eré ọmọ ìyá mi tínú rẹ bá ń dùn lọ́wọ́ ṣọ́ra láti ṣe àdéhùn bó bá fẹ́ ṣe àdéhùn ronú ṣe dáadáa pé ohun tágbára rẹ máa lè ká ni nígbà tó bá ṣàdéhùn tán. Ẹlẹ́ẹ̀kejì tó bá ń bínú lọ́wọ́ má ṣàdéhùn o torí àdéhùn tí oníbínú bá ṣe kò ń tún nǹkan ṣe ì máa ń ba nǹkan jẹ́ ni kó mọ́ àdí wípé àdéhùn tó bá ṣe lásìkò tó ń bínú lọ́wọ́ yóò wá bá wọn bá ṣe olóore tó bá ṣe ń wájú Ọlọ́run yóò wá bàájẹ́ mú ẹ lọ́wọ́ tó bá rí bẹ́ẹ̀ gbogbo ìwọ olùgbọ́ mi pátá tó bá ń dunnú lọ́wọ́ ṣọ́ra níbi àdéhùn tó bá fẹ́ ṣe ronú sí dáadáa bákan náà tínú bá ń bí ẹ lọ́wọ́ ṣọ́ra láti ṣe àdéhùn kó má padà wá yíwọ́ gbogbo ìwọ olùgbọ́ mi eléyìí mo tún mú wá ní dédé àsìkò yìí Ọlọ́run bá àti gbọ́ Ọlọ́run tó ṣe wá láǹfààní ọlá ìtóbi lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí ètò tá à ń gbọ́ òun náà ni ètò ọba ọlọ́rẹ Ọlọ́run kó ta wá lọ́rẹ ayé kó tún ta ń tàlì kìyàmọ̀ ọláwọn àfáàmì aṣábìlúwà aláàfáàmì tí wọ́n ń bẹ́tò ilọ tẹ́lẹ̀ Ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ ọláàfáàmì abdulwasin Ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ ọláàbámi aṣábìlúwà asis bàbá alágbàdo Ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ ọláàbámi àgbà sheikh jamiu yunus atẹ́rẹ́ mufti diyar gbogbo àlímọ̀ṣọ́ Ọlọ́run kó jẹ́ gbogbo àdúrà tàṣẹ kó lọ sílé àṣẹ subhana rabbika rabbil izzati amma yasifun wasalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ètò ọba ọlọ́rẹ lẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán eléyìí tí Alhaji Akeem Olatunji tí wọ́n jẹ́ Arowo Adinni ilẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti ìyá wọn méjèèjì abiola ọ̀bálà kí ó gbà lẹ́sìn fún wọn kí ó sì bá wa fi àwọn òbí wọn náà sí Aljannatu Firdaus. Àmín.